Yorùbá ní ìjà ló dé lórí dòwe. Bẹ́ẹ̀ ni wọ́n sì tún ní ojú tó ti mọni rí kò lè lóun ò mọni mọ́. Lágbájá tó ti mọ tàmẹ̀dò rí kò lè lóun ò mọ̀ mọ́. Ọkọ tó ti mọ aya rẹ̀ rí tẹ́lẹ̀ kò lè lóun ò mọ̀ mọ́. Àbí ọ̀rẹ́ méjì tó ti mọra wọn rí tó ti jọ ń bára wọn ṣe bọ̀ láti ilẹ̀ nítorí ìjà, nítorí nǹkan kékeré, nítorí èdè àìyedè, nítorí gbọ́nmi sí omi òtó, nítorí ìfarapa díẹ̀, wọn lè sọ wípé àwọn ò mọra wọn mọ́. Ṣé bí ká wá kú ni? Ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ ti mọ lágbájá rí, ẹ ti mọ tàmẹ̀dò rí tẹ́lẹ̀. Ẹ má tìtorí pé ọ̀rọ̀ yín ò wá yéra yín mọ́. Ẹ má tìtorí ìjà kékeré. Ẹ má tìtorí wípé alágbájá jẹ mí lówó mi ò ní bá ṣe mọ́. Ẹ má tìtorí wípé tàmẹ̀dò ó ṣẹ̀ mí, tàmẹ̀dò mo yá ní owó kò san padà mi tí ẹ ní bá ṣe mọ́. Àbí ìwọ olólùfẹ́ méjì tí ẹ ti fẹ́ra yín rí nítorí pé ọ̀rọ̀ ara yín kò yéra yín mọ́. Ẹ wá sọ wípé ẹ nílò ara yín mọ́. Ẹ lérí léka. Ẹ sọ wípé kí ni mo fẹ́ bá ẹni yìí ṣe. Ẹ tiẹ̀ tún sọ wípé láì mi jẹ́ bá ẹni báyìí mi jẹ́ bá sọ̀rọ̀ mọ́. Láì èmi àti lágbájá kò sí nǹkan tó lè wọ àárín ara wa, kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ láàárín ara wa tí àwa méjèèjì tá tiẹ̀ fi máa dọ̀rẹ́ débi wípé àti ẹ̀ máa bára wa dọ̀wẹ́kẹ̀. Ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀. Èyí ni mo fi kí yín káàbọ̀ sórí ètò yín, ètò wa, ètò alálùbáríkà, ètò tó ju gbogbo ètò lọ lórí amóhùnmáwòrán Orísun. Ẹ ti mọ̀ wípé lẹ́yìn Orísun, Orísun náà ni any other Orísun is a what? Is a counterfeit. Ẹ ti mọ̀ wípé tẹ́ bá ti rí èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, ọ̀kan ṣoṣo yín, Bọ́lákalẹ́ Akínbọ́lá, ẹ ti rí ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìbáṣepọ̀ ìfẹ́, ọ̀rọ̀ ìdílé, ọ̀rọ̀ àìtájọ máa bára wa yànnàná nípa gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìfẹ́. Pàápàá jùlọ ẹ ti mọ̀ wípé lórí ètò Akíìyín o, pàápàá jùlọ títí tọjọ́ tòní, a máa ń mú àwọn fọ́nrán orin ayé àtijọ́, a máa ń mú wá sí ojú ìwòran yín. Àwọn orin tí ẹ ti gbàgbé, àwọn Gen Z kan ti ẹ̀wà tó jẹ́ pé wọ́n ti ẹ̀ mọ orin yẹn. Àwọn mìíràn máa wò pé ta ló kọ orin yìí? Àwọn kan máa ń gbọ́ lẹ́nu mọ́mì àwọn kan máa ń gbọ́ lẹ́nu ẹ̀gbọ́n àwọn ọmọ ẹni tó kọ́, àwọn ọmọ kíní kan ẹ fi kalẹ̀ sí, àwa máa fi hàn yín lórí amóhùnmáwòrán Orísun tẹlifíṣàn. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò yín, ètò wa Akíìyín. Ẹ ti mọ̀ wípé tẹ́ bá ti rí mi, gbogbo tó ní ṣe pẹ̀lú ìfẹ́, ẹ dẹ̀ mọ̀ wípé lórí ètò Akíìyín a máa ń sọ̀rọ̀ wípé a máa ń sọ fún wa wípé ẹ gbé gbogbo àwọn ìkíni yín wá, àwọn ìkíni ọlọ́kanòjọ̀kan, ẹ gbé wá sórí ètò yìí. Àwa máa ṣe kíni? Àwa máa bá yín nà sí afẹ́fẹ́. Gbogbo ojú òun ló máa rí. Wọ́n ń gbọ́ wa lÉkòó, wọ́n ń gbọ́ wa ní Sókótó, wọ́n ń gbọ́ wa lógùn, wọ́n ń gbọ́ wa ní Kafancha, wọ́n ń gbọ́ wa ní Ghana, wọ́n ń gbọ́ wa ní Côte d'Ivoire, wọ́n ń gbọ́ wa ní Togo, wọ́n ń gbọ́ wa káàkiri ilẹ̀ adúláwọ̀. Bẹ́ẹ̀ ni lórí ètò lẹ́ni a máa jọ yànnàná nǹkan tó ń ṣẹlẹ̀, a máa jọ yànnàná gbogbo ohun tó ní ṣe gbogbo nǹkan tó ti ń fa ọ̀wù, pàápàá jùlọ gbogbo ohun tó ti ń sọ pé ṣé mo ṣì lè bá lágbájá ṣe ṣá nítorí pé àfi ara wa ẹ̀yin ṣàṣe kí ni ẹ mú kalẹ̀ sí kẹjẹ ká dé òkè lọ́hùn. Àìtí ìbẹ̀rẹ̀ ètò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fún ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. Orúkọ tèmi ni Bọ́lákalẹ́ Akínbọ́lá. Ẹ jẹ́ ká lọ jẹ gbádùn orin ayé láti ọwọ́ Davido. Ẹ kú ìkàlẹ̀ lọ́dẹ̀, à ń bọ̀. Padà sórí ètò yín, ètò wa Akíìyín o. Ó yá mo kí yín o, dádì mo kí yín o, mọ́mì mo kí yín o. Akíìyín o, òun lètò, ètò dẹni Akíìyín o. Mo lérò wípé ẹ jẹ gbádùn orin ayé láti ọwọ́ Davido, láti ọwọ́ ọmọ bàbá olówó. Mo lérò wípé ẹ jẹ gbádùn, ẹ dẹ̀ ṣe kí ni, ẹ dẹ̀ sọ̀dímùkẹ́ nínú ilé, torí pé èmi náà
mo ti jó ẹni pé mo ti fẹ́ máa làágùn. Bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tẹ́yin bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí àti ẹ̀ tí bẹ̀rẹ̀ rárá ẹ̀yẹ ṣáà wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan nítorí nǹkan tájọ fẹ́ bára wa yànnàná lórí ètò lẹ́ẹ̀ni ó fẹ́ mi ní sọ pé ó lè dé àmọ́ ó máa kọ́ wa lẹ́kọ̀ọ́ èmi gan máa kọ́ ẹ̀kọ́ ńbẹ̀ ẹ̀yin náà ẹ máa kọ́ ẹ̀kọ́ níbẹ̀ kí wá lájọ fẹ́ bára wa yànnàná lórí ètò lẹ́ẹ̀ni kí ni àkòrí tá mú wá fún yín lórí ètò lẹ́ẹ̀ni a fẹ́ sọ̀rọ̀ nípa ṣé ó lẹ́tọ̀ọ́ láti dọ̀rẹ́ pẹ̀lú ẹni tí a ti fẹ́ rí pàápàá jùlọ lásìkò tí a wà nínú ìbáṣepọ̀ tuntun ṣé ó lẹ́tọ̀ọ́ láti ṣì máa bá olólùfẹ́ tí a ti fẹ́ rí èyí tí a ti jọ rìnrìn àjò ìfẹ́ rí a dẹ̀ wà nínú ìrìn àjò ìfẹ́ tuntun ṣé ó lẹ́tọ̀ọ́ láti máa bá irú àwọn olólùfẹ́ bẹ́ẹ̀ yẹn ṣé ó lẹ́tọ̀ọ́ láti máa bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ kó máa rókì nínú yín nítorí pé ẹ̀yin kan àwa kan a ṣì ń ṣe mi ò ní sọ pé kò dáa mi ò dẹ̀ ní ó dáa fún àwọn kan máa sọ pé ó lẹ́tọ̀ọ́ pé ó dáa láti ṣì máa bá ẹni tó ti fẹ́ rí pé ó lẹ́tọ̀ọ́ pé ó dáa láti máa bá wọn sọ̀rọ̀ àwọn kan dẹ̀ máa wò wípé kò lẹ́tọ̀ọ́ o àti fẹ́ra wa rí náà nìyẹn kò sí nǹkan kan tó máa dà wá méjèèjì pọ̀ kò sí nǹkan kan tí mo fẹ́ bá lágbájá ṣe mọ́ kò sí nǹkan kan tó máa wà láàárín àwa méjèèjì mọ́ àwọn kan dẹ̀ máa sọ wípé èmi wà mature o èmi ò mind kí ló kàn mí afẹ́ra wa rí kò mean pé ká má bára wa sọ̀rọ̀ nítorí tí lágbájá bá ní oore kan lọ́wọ́ tó fẹ́ ṣe ó lè pè mí tèmi náà bá ní oore kan tí mo fẹ́ ṣe lágbájá mo lè pè ó wá já sí wípé báwo ni ẹ̀yin méjèèjì ṣe pínyà ṣé nígbà tẹ́ pínyà ẹ pínyà dáadáa ní ṣẹ́jọ́ jókòó sọ àbí nígbà tẹ́ máa pínyà tìjà tìkúùkù lẹ fi pínyà ó wá dìtámì lórí ìyẹn àmọ́ kí a tó wá kán sí agbami ètò tá gangan là ń pè ní olólùfẹ́ àtijọ́ àwọn míì máa sọ pé ẹ kú àtijọ́ àwọn tá a ti fẹ́ rí olólùfẹ́ àtijọ́ jẹ́ ẹni tí a ti fẹ́ rí ẹni tí a ti ní ìbáṣepọ̀ ìfẹ́ pẹ̀lú rí yálà lọ́kùnrin ni tàbí lóbìnrin ó lè jẹ́ ọ̀rẹ́ gan ó lè jẹ́ ọ̀rẹ́ méjì ó lè jẹ́ ọ̀rẹ́ pé akàndọ̀rẹ́ òun ni à ń pè ní olólùfẹ́ àtijọ́ torí pé àtijọ́ wá fẹ́ra wa rí kò wá mean pé káwa méjèèjì ká má jọ bára wa sọ̀rọ̀ ó pín sí méjì ó dáa kí a sì máa bá ẹni tá a fẹ́ rí sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni kò dáa ó ní advantage tẹ̀ bẹ́ẹ̀ ni sì ni ó ní ìpalára tẹ̀ àmọ́ advantage ibẹ̀ ni mo máa kọ́kọ́ sọ kí ni advantage pé èmi àti lágbájá àti fẹ́ra rí àmọ́ mo sì fẹ́ máa bá sọ̀rọ̀ ìkan alákọ̀ọ́kọ́ ọbẹ̀ ni wípé ìwọ gẹ́gẹ́ bí ọkùnrin tàbí obìnrin ó ti mature ó ti dàgbà lóye ó ti wò wípé afẹ́ra wa rí kò túmọ̀ sí wípé káwa méjèèjì ká má bára wa sọ̀rọ̀ afẹ́ra wa rí kò túmọ̀ sí wípé tí lágbájá bá ní oore kan fún mi ò ní pè kò túmọ̀ sí ó túmọ̀ sí wípé ẹ̀yin méjèèjì ẹ ti dàgbà lóye ẹ ti dàgbà nímọ̀ ẹ ti wò wípé kò mean kò matter pàápàá jùlọ ó ti wà nínú ìrìn àjò ìfẹ́ ó ti mọ̀ wípé ẹni tí òun bá dọ̀rẹ́ lọ́wọ́lọ́wọ́ ó mọ̀ nípa ekú ìyẹn olólùfẹ́ rẹ̀ àtijọ́ kì í kàn ṣe wípé ẹ̀yin méjèèjì ìyẹn x àti x ẹ̀ ń bára yín sọ̀rọ̀ ẹni tẹ́ wá ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n wá mọ̀ sí ìyẹn ò dáa ìyẹn lè fa ìpalára a sì máa débẹ̀ àmọ́ a sì ń sọ advantage tó wà nínú káwa méjèèjì kí a sì bára wa dọ̀rẹ́ ó túmọ̀ sí pé àwa méjèèjì a ti dàgbà nínú òye a ti mọ̀ wípé afẹ́ra wa rí kò túmọ̀ sí pé ká má ní kankan ṣe pẹ̀lú ara wa ìkan alákọ̀ọ́kọ́ bẹ̀ nìyẹn. kókó ẹlẹ́ǹkejì ni wípé pàápàá jùlọ fún àwọn tí ó ti ní ọmọ ní eléyìí wà fún àwọn tí ó ti bí ọmọ tó jẹ́ pé bóyá wọ́n ti fẹ́ra wọn rí sílẹ̀ wọ́n ti wá ní ọmọ ti wọ àárín wọn àmọ́ nítorí ìdí kan sí òmíràn wọ́n ní láti pínyà nítorí èdè àìyedè wọ́n ní láti pínyà. kókó ẹlẹ́ǹkejì ni wípé fún ìtọ́jú ọmọ bẹ́ẹ̀ ni kókó ẹlẹ́ǹkejì wà fún
kí wá látijọ́ ń bára wa sọ̀rọ̀ bọ̀ látẹ̀ǹkan àtijọ́ ń sọ̀rọ̀ nípa ṣé ó lẹ́tọ̀ọ́ láti dá ọ̀rẹ́ pẹ̀lú ẹni tí o ti fẹ́ rí tó dẹ̀ wà nínú ìbáṣepọ̀ tuntun, ṣé ó lẹ́tọ̀ọ́? Màá ní bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́. Mo ti sọ alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ǹkejì ni wípé fún ìtọ́jú ọmọ, co-parenting, tí ẹ̀yin méjèèjì ò bá sí nínú ìrẹ́pọ̀ láti tọ́ ọmọ, ó máa nira. Láti tọ́ ọmọ kò ní jẹ́ nǹkan tó rọrùn, ó dẹ̀ máa ní ìpalára fún àwọn ọmọ. Tí ẹ̀yin méjèèjì bá sì ní ọ̀wù láàárín ẹ̀yin méjèèjì, tẹ́ bá sì ní ìkùnsínú, tẹ́ bá sì ní àtorí pé lágbájá ti ṣẹ̀mí, tàmẹ̀dò ti tẹ̀mí lójú mọ́lẹ̀, mi ò ní bá ṣe. Àmọ́ ẹ má gbàgbé wípé ọmọ ó ti wọ àárín yín, ọmọ òun ló ṣe pàtàkì jù. Ẹ̀yin méjèèjì ẹ máa ní láti jọ sọ àsọyépọ̀, ẹ̀yin méjèèjì ẹ máa ní láti jọ rò ó dáadáa wípé tí a bá wà ní ìrẹ́pọ̀, nítorí pé wá wà ní ìrẹ́pọ̀, mi ò ní pé kẹ́ wá máa ṣe nǹkan tí ò lẹ́tọ̀ọ́, tí ó máa fa ìpalára nínú ìrìn àjò ìfẹ́ tuntun eléyìí tẹ́ wà. Ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀. Àmọ́ nítorí ọmọ, ẹ̀yin méjèèjì ẹ gbọ́dọ̀ wà ní àlàáfíà, ẹ gbọ́dọ̀ wà ní ìrẹ́pọ̀, nítorí àti tọ́ ọmọ nìkan kò rọrùn. Ẹ má jẹ́ ká tanra wa. Single parenting kò rọrùn. Àwọn kan máa sọ pé èmi mo máa tọ́ ọmọ mi, kò sí, kódà mi ní jẹ́ kí bàbá ẹ kó ṣe kinní kan. Àwọn èèyàn máa sọ pé bàbá ló lọ́mọ. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin aráalé ẹ lè máa wò pé kí lọmọ yìí ń sọ. Bẹ́ẹ̀ ni, àmọ́ ní ìwọ̀nba ìmọ̀ tèmi, ọgbọ́n tèmi, tí ẹ̀yin méjèèjì ò bá sí ní ìrẹ́pọ̀, ó máa mú kí èdè àìyedè, kò ní mú kí ọmọ náà kí ọkàn ẹ̀ kó papọ̀ sí ọ̀nà kan. Ó máa ní ìpalára fún ọmọ yẹn, kódà láwùjọ gan, tí àwọn akẹgbẹ́ ọmọ yẹn tí wọ́n bá sọ pé kinní kan, my daddy kinní kan, my mommy ṣe kinní kan, ọmọ yẹn ò ní lè rí nǹkan kan sọ nítorí èdè àìyedè eléyìí tó wà láàárín ẹ̀yin méjèèjì. Nítorí ẹ̀ ni mo ṣe ń rọ̀ yín ní pé kí ẹ̀yin méjèèjì kí ẹ rí dájú wípé ọ̀wù tó wà láàárín yín, ẹ ti fẹ́ra rí, kò túmọ̀ sí wípé ẹ lè bára yín dọ̀rẹ́. Ẹ ti bímọ fúnra yín, kò túmọ̀ sí wípé ẹ̀yin méjèèjì ẹ lè bára yín dọ̀rẹ́. Ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀, nítorí pé gbogbo nǹkan tá à ń ṣe yìí nítorí ọmọ ni. Ó dẹ̀ máa ní ìpalára lórí àwọn ọmọ èyí tí a bá bí. Tẹ́ bá ti bímọ gan, tí ẹ̀yin méjèèjì bá wà ní ẹ ti fẹ́ra yín rí, tí ẹ bá yanjú èdè àìyedè tó wà láàárín ẹ̀yin méjèèjì, tẹ́ bá ríra yín níta, ẹ máa wòra yín pé kíni, àbí lágbájá tẹ́ fẹ́ ṣe tàmẹ̀dò lóore. Ẹni lè ṣe nítorí ọ̀wù tó wà láàárín, tàbí ìwọ tí ẹ ní oore kan tó fẹ́ ṣe fún lágbájá, ó wá wò wípé ẹni ló dẹ̀ máa dùn, ó mọ̀ pé ẹni ló ó wà láti ṣe oore yìí, ó ń ṣe kinní yìí, ó dẹ̀ máa ṣe dá nítorí èdè àìyedè tó wà láàárín yín. Ó ní fẹ́ gbé fún ẹni yẹn, ó ní fẹ́ jẹ́ kí ẹni yẹn kó jẹ àǹfààní irú nǹkan bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ mo rọ̀ yín, ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀. A fẹ́ra wa rí kò túmọ̀ sí wípé a lè bára wa dọ̀rẹ́. Mo lérò wípé ẹ ń jẹ́ gbádùn gbogbo nǹkan tí a jọ ń yànnàná lórí ètò lénìí. Àmọ́ kí a tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn kí a lọ gbọ́ orin Yẹmí Aládé, èyí tí ó pe àkọlé rẹ̀ ní Johnny. Àkúkalẹ̀ lọ́dẹ̀ à ń bọ̀. Padà sórí ètò yín, ètò wa Akíyìn ó yá, mo kí yín o. Mo lérò wípé ẹ jẹ gbádùn orin Johnny láti ọwọ́ Yẹmí Aládé. Tí ẹ̀yin bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò lénìí, à ń sọ̀rọ̀ nípa gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú ìbáṣepọ̀ ìfẹ́. Kí wá ní àkòrí tá ti jọ ń bára wa sọ lórí ètò látẹ̀ǹkan? À ń sọ̀rọ̀ wípé ṣé ó dára láti jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú olólùfẹ́ tí a ti fẹ́ rí, pàápàá jùlọ lásìkò tí a wà nínú ìbáṣepọ̀ ìfẹ́ mìíràn. Ṣé ó dára? Ẹ ti mọ̀ wípé lórí ètò Akíyìn o, a máa ń gba àwọn ìkíni ọlọ́kan òjọ̀kan
a dẹ̀ ti rí àtẹ̀jíṣẹ́ gbà lọ́wọ́ àwọn olólùfẹ́ wa tí ẹ̀yin náà bá wá ní àwọn àtẹ̀jíṣẹ́ àbí ẹ̀yin tí ẹ fẹ́ ká bá yín play orin kan, orin tí ó ti rẹ́ni kọjá ẹ̀ ń wò pé ta ló kọ rí mo máa ń gbọ́ orin lẹ́nu lágbájá ẹ̀yin má wọrí àwa máa bá yín nà sáfẹ́fẹ́ ẹ̀yin ṣáà ṣe kí ni ẹ béèrè ẹ kàn sí wa lórí nọ́mbà eléyìí tó lọ nísàlẹ̀ amóhùnmáwòrán yín tàbí kí ẹ lọ sí orí gbogbo social media platforms wa @Orisun TV lórí Facebook, @Orisun TV lórí Instagram, @Orisun TV lórí X ìyẹn Twitter, @Orisun TV lórí YouTube. Ẹ kàn sí wa àwa náà àdèmá ṣe kí ni àdèmá dá yín lò ní lọ́gán. Abala tí a wá wáyé a wà ní abala ìkíni. Àwọn olólùfẹ́ wa wọ́n ti fi àtẹ̀jíṣẹ́ wọn ránṣẹ́, wọ́n ti fi àwọn ìkíni ọlọ́kan-ò-jọ̀kan ránṣẹ́, wọ́n ní ká bá àwọn play orin kan, wọ́n ní ká bá àwọn kí lágbájá tí ẹ̀yin náà bá wọn wò pé mo nífẹ̀ẹ́ sí bí Fọlákalẹ̀ bí ó ṣe ń kí lágbájá, ẹ̀yin náà ẹ lè mú fọ́nrán yín ẹ fẹ́ ká bá yín kà ẹ fẹ́ sọ fúnra yín ẹ mú fọ́nrán yín ẹ ya àwòrán ẹ ya fọ́nrán ìṣẹ́jú kan pẹ̀lú fóònù eléyìí tó mọ́lẹ̀ dáadáa tó lọ gẹ́rẹ́gẹ́ tó yẹ pé tẹ́yìn gan bá ríra yín lórí amóhùnmáwòrán Orisun máa wò pé ṣé mi náà rè ṣé mi náà mo dùn wò ẹ mú fóònù yín ẹ ya fọ́nrán ìṣẹ́jú kan pẹ̀lú owó tí ò ga ní lára rárá ni ẹ pe orúkọ yín ẹ sọ ibi tẹ́sí fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ẹ dẹ̀ sọ àtẹ̀jíṣẹ́ yín ni ṣé orin lẹ́fẹ̀ẹ́ ká bá yín play ẹ sọ síbẹ̀ kẹ́dẹ̀ fi ránṣẹ́ sí nọ́mbà eléyìí tó ń lọ ní ìsàlẹ̀ amóhùnmáwòrán yín lọ́gán la máa bá yín kà. Abala ìkíni ni àwa wà yìí. Mo rí àtẹ̀jíṣẹ́ gbà láti Ọmọlolú wọn ò fi orúkọ wọn ò fi full name wọn sí wọn ò fi ibi wọn ò sọ pé àbóyá ọkùnrin làwọn àbóbìnrin wọn ò sọ wọn kàn ní Ọmọlolú àmọ́ àwa máa bá yín fìfẹ́ kà á. Àtẹ̀jíṣẹ́ ìwọ́n ní Ọmọlolú láti ìlú Àkúrẹ́ wọ́n ní àwọn nífẹ̀ẹ́ sí ètò akíyìn o wọ́n láwọn ń kí iléeṣẹ́ Orisun wípé àwọn máa ń jẹ̀gbádùn gbogbo àwọn àwòrán èyí tí a máa ń mú wá fún wọn ní ọlọ́kan-ò-jọ̀kan. Wọ́n dẹ̀ sọ wípé iléeṣẹ́ tẹlifíṣàn Orisun kò ní jóná wípé òkè lọ́wọ́ àfúnni ń gbé iléeṣẹ́ tẹlifíṣàn Orisun yóò máa lọ sókè àwa náà gbé àṣàmì ẹ̀ àgbétọ́ àmì mi àgbèmí ẹ ṣé àdúpẹ́ ọ̀nkú sísá Ọmọlolú àti rí àtẹ̀jíṣẹ́ yín àdẹ̀tí kà àmọ́ lọ́jọ́ míì tí ẹ bá fẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ẹ kọ orúkọ yín ẹ kọ tán Ọmọlolú Àkànní ni o Ọmọlolú Àṣàkẹ́ ni o láti ìlú Àkúrẹ́ mo fẹ́ fi àsìkò yìí kí tẹlifíṣàn Orisun bẹ́ẹ̀ a máa bá yín kà síta dáadáa ẹ̀yin gan ẹ máa mọ̀ wípé ẹ̀yin là ń bá wí nítorí Ọmọlolú ó pọ̀ jàǹtìrẹrẹ àmọ́ nítorí ìfẹ́ èyí tí a ní sí abayín kà a dẹ̀ lérò rí pé ẹ ti gbọ́ àtẹ̀jíṣẹ́ náà wọ́n ní ká bá àwọn kí iléeṣẹ́ tẹlifíṣàn Orisun àwọn náà dẹ̀ ń kí ẹ ṣé àdúpẹ́. Bákan náà a rí àtẹ̀jíṣẹ́ gbà láti ọwọ́ Prince Adéwálé Ọmọọba láti Odò Ọwá ní ìpínlẹ̀ Èkìtì wọ́n ní pé àwọn ń kí iléeṣẹ́ tẹlifíṣàn Orisun àwa náà nífẹ̀ẹ́ yín ẹ ṣé àdúpẹ́ ẹ kú ìfẹ́ wípé ẹ ti ẹ̀ ń wo tẹlifíṣàn Orisun àwa náà sọ wípé ẹ ṣé a kí yín ẹ ṣé àdúpẹ́ wọ́n ní àwọn ń kí iléeṣẹ́ tẹlifíṣàn Orisun wípé àwọn máa ń gbádùn gbogbo ètò tí a máa ń mú wá sí ojú amóhùnmáwòrán wọn pàápàá jùlọ àwọn máa ń gbádùn gbogbo àwọn sinimá èyí tí a máa fi hàn wípé iléeṣẹ́ náà a máa gòkè sí ni àwa náà sọ wípé ẹ ṣé àdúpẹ́ Prince Adéwálé ẹ ṣé gan ni. A tún rí àtẹ̀jíṣẹ́ gbà láti ọwọ́ ọ̀gbẹ́ni Isaiah Fatumbi láti ìpínlẹ̀ Abẹ́òkúta ní Ayétòrò wọ́n ní wípé kí a bá wọn play orin wọn lọ ní ká bá wọn play wọ́n ní ká bá wọn play Unavailable by Davido ẹ̀yẹ má wọrí gbogbo orin náà òun ni a máa nà síta tí àkókò bá tó. Bákan náà a tún rí àtẹ̀jíṣẹ́ gbà láti ọwọ́ arábìnrin Mercy wọn sọ surname wọn àwọn náà kọ̀ọ̀kan Mercy wọ́n ní pé láti ìlú Ìlọrin ni àwọn tí fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ wọ́n ní àwọn fẹ́ fi àsìkò yìí kí màmá àwọn Mrs. Abanikanda bẹ́ẹ̀ ni Mrs. Abanikanda wọ́n ní àwọn fẹ́ fi àkókò yìí wọ́n láwọn fẹ́ fi kí màmá wọn wípé wọ́n kú ayẹyẹ ọjọ́ ìbí àwa náà dẹ̀ sọ wípé màmá
mọ́mí Mercy Abánikàndá ẹ kú ayẹyẹ ọjọ́bí wọ́n wá ní pé ká bá wọn play ẹni orin láti ọwọ́ Simi ẹni orin wọ́n pín ní ẹni orin wọn sọ wípé wọn wà specific wọ́n kàn ní ẹni orin láti ọwọ́ Simi a máa bá yín play ẹ̀ tí àkókò bá tó. Lákòótán ní abala ìkíni mo rí àtẹ̀jíṣẹ́ gbà láti ọwọ́ Ismail Muiz bẹ́ẹ̀ ni Ismail Muiz láti ìlú Ìlọrin wọ́n sọ wípé ká bá àwọn kí àlùfáà àwọn àáfàá ilé kéwú àwọn wípé wọ́n kú ìpalẹ̀mọ́ ọdún iléyá eléyìí tí ó ń bọ̀ lọ́nà wípé ní àṣẹ Allah láṣẹ Olódùmarè wípé ọdún náà ó máa bá àwọn ní ayọ̀ àti àlàáfíà láti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun àwa náà sọ wípé fún gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ kú ìpalẹ̀mọ́ ọdún náà ó máa bá yín láyọ̀ àti ní àlàáfíà. Àmọ́ kí a tún tẹ̀síwájú ní ètò AkiiYin ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká sáré dé òkè lọ́hùn kí a lọ gbọ́ gbogbo àwọn orin ọlọ́kan-ò-jọ̀kan èyí tí àwọn olólùfẹ́ wa ti béèrè fún ẹ kú ìkàlẹ̀ lọ́ọ̀dẹ̀ à ń bọ̀. Padà sórí ètò yín ètò wa AkiiYin ó yá mo kí yín o mọ́mì mo kí yín o mo lérò wípé ẹ jẹ̀gbádùn gbogbo àwọn orin ọlọ́kan-ò-jọ̀kan èyí tí àwọn olólùfẹ́ wa ti béèrè fún mo dẹ̀ lérò pé ẹ gbádùn ìkíni yẹn tí ẹ̀yin náà bá wá ní ìkíni kan ẹ fẹ́ kí n bá yín kà ẹ̀yin ò tẹ́ fẹ́ kí n kà ẹ̀yin fẹ́ fi fọ́nrán ránṣẹ́ ni ẹ̀yin ṣáà mú fóònù yín ẹ ya fọ́nrán ìṣẹ́jú kan pẹ̀lú owó tí ò ga ní lára rárá ni o ẹ sọ ibi tẹ́ ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ẹ dárúkọ yín ẹ sọ ibi tẹ́ ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ kéde sọ ìdí tẹ́ ṣe ń fi àtẹ̀jíṣẹ́ náà ránṣẹ́ tàbí ẹ ní orin tí ẹ fẹ́ béèrè fún ẹ fi ránṣẹ́ sí wa ẹ send ẹ̀ sórí nọ́mbà eléyìí tó lọ ní ìsàlẹ̀ amóhùnmáwòrán yín tàbí kẹ́ ẹ kàn sí wa ní gbogbo social media platforms wa @Orisun TV lórí Instagram @Orisun TV lórí Facebook @Orisun TV lórí YouTube @Orisun TV lórí Twitter ìyẹn X gbogbo ẹ̀ òun la máa fi ránṣẹ́ owó tí ò ga ní lára rárá ni o bẹ́ẹ̀ ni tàbí ẹ ní ìpolówó ọjà ẹ fẹ́ gbé ìpolówó yín wá sórí ètò AkiiYin ẹ wọ́n wípé ètò AkiiYin mo fẹ́ fi ìpolówó mi hàn ẹ kàn sí wa lórí nọ́mbà eléyìí tó lọ nísàlẹ̀ amóhùnmáwòrán yín mo lérò wípé ẹ̀ ń jẹ́ ìgbádùn gbogbo nǹkan tá ń bára wa sọ bọ̀ látàárọ̀ kí wàá lájọ ń sọ fún ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ sílẹ̀ jẹ́ wípé ètò ó ti fẹ́ máa káẹ́sẹ̀ nílẹ̀ bẹ́ẹ̀ ni a bára wa sọ̀rọ̀ nípa a ń bára wa sọ̀rọ̀ wípé ṣé ó dára ṣé ó lẹ́tọ̀ọ́ láti jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú àwọn olólùfẹ́ àtijọ́ ìta àti fẹ́rí pàápàá jùlọ lásìkò tí a wà nínú ìbáṣepọ̀ tuntun gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan mo ní àwọn kan á máa sọ pé ó dáa àwọn míì ò kì í fẹ́ pàdánù relationship àwọn míì ò kì í fẹ́ pàdánù ìbáṣepọ̀ àwọn míì máa ní ó dára láti ṣìjọ máa bára wọn sọ̀rọ̀ àwọn míì ọdẹ sọ wípé àwọn ò lè ṣe o mo ti sọ àwọn advantage ètò wà nínú ká ṣe máa bá àwọn ẹni tá a ti fẹ́ rí mo ti sọ àmọ́ ìpalára abẹ wá ní wípé ó máa ń fà á kí ìdí àìyedè kó wà láàárín ìwọ àti olólùfẹ́ tuntun eléyìí tí ó wà nínú rẹ̀ nítorí pé tí o bá sọ fún olólùfẹ́ rẹ tẹ́lẹ̀ wípé lágbájá máa ń bá mi sọ̀rọ̀ tàmẹ̀dò máa ń bá mi sọ̀rọ̀ èmi àti lágbájá máa ṣe ń sọ̀rọ̀ ó máa fà á kí gbọ́n mi sí omi òtó kó máa ṣẹlẹ̀ ó máa fà á kí ẹ má trust ara yín ó máa fà á kí ẹnì kíní kó máa doubt ẹnì kejì á máa wò wípé eléyìí tí ìwọ àti lágbájá tẹ̀tí jọ ń bára yín sọ̀rọ̀ eléyìí tí ìwọ àti tàmẹ̀dò ti jọ ń bára yín sọ̀rọ̀ lójoojúmọ́ yìí pàápàá jùlọ ẹ tún wá ń ṣe lójoojúmọ́ ẹ tún wá ń bára yín sọ̀rọ̀ lójoojúmọ́ kò dáa èyí tó lè fa ìpalára èyí tó lè fa kí ẹni tó ń fẹ́ kó máa wò wípé lágbájá ó lè dà mí àbí òun àti tàmẹ̀dò àbí wọ́n ti ń padà ríra wọn ni ẹ mọ̀ tí wọ́n ní ojú tó ti mọ ni rí kò lè lóun ò mọ ni mọ́ o ìwọ àti lágbájá ẹ ti jọ fẹ́ra yín rí ṣe rí tí ẹ̀yin méjèèjì bá wà nínú pàápàá jùlọ ground tẹ́yin méjèèjì ṣe end bóyá ẹkọ̀ pínyà ni bóyá nítorí bóyá distance ni ẹnìkan ṣe lọ ní ìbáṣepọ̀ yẹn ò ṣe tẹ̀síwájú mọ́ tàbí ẹ̀yin méjèèjì ṣì nífẹ̀ẹ́ ara yín nítorí bóyá health wise
bóyá ẹ ṣe genotype ni o ọ̀rọ̀ ara yín ò wá bára yín mu genotype yóò kò bára yín mu kò ṣe kíní kan àmọ́ nítorí ẹ̀yin méjèèjì tún sì wá ń sọ̀rọ̀ ìfẹ́ yẹn á máa padà ìfẹ́ yẹn á máa gbèrú sí i kí ló dé tó ṣiṣẹ́ ń bá olólùfẹ́ rẹ sọ̀rọ̀ nígbà tó mọ̀ wípé ẹ̀yin méjèèjì ẹ ṣì ní feelings fara yín kí ló dé tó ṣiṣẹ́ ń bá olólùfẹ́ rẹ sọ̀rọ̀ ní kọ̀kọ̀ kí ló dé tó ṣe jẹ́ wípé tí lágbájá bá ti pè ẹ́ tí ẹni tó ti fẹ́ rí bá ti pè wàá sáré mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ wàá sáré fi pamọ́ kí olólùfẹ́ rẹ tuntun má bàa lè rí kí ló wà ń bẹ̀ tí ń bá ṣe pé ẹ̀yin méjèèjì ẹ ṣì ní nǹkan àṣírí tẹ́ ṣì fi ń bára yín hàn ẹ̀yin méjèèjì ẹ ṣì ní nǹkan ìkọ̀kọ̀ tẹ́ ṣì ń bára yín ṣe kí ló dé tó ṣe nà tán fún olólùfẹ́ rẹ tuntun wípé lágbájá bí ọ̀rọ̀ èmi àti tàmẹ̀dò má ṣe rí leléyìí o ìwọ àti ẹni tó ń fẹ́ sí ẹjọ́ wà nínú ilé olólùfẹ́ rẹ kí tiẹ̀ ló ń pè ẹ́ fún lójoojúmọ́ má fi ààyè ká máa pera wa lójoojúmọ́ má fi sílẹ̀ ó máa mú kí ìdí àìyedè ó máa mú kí ẹnì kejì kó má ní ìgbàgbọ́ nínú ara yín kí ló dé tẹ̀yin méjèèjì ṣe ń ríra yín lójoojúmọ́ kí ló dé tẹ̀ ṣe ń ríra yín ní kọ̀kọ̀ kí ló dé tẹ̀ ṣe ń lọ ríra yín ní ilé oúnjẹ kan lójoojúmọ́ ẹni tó ti fẹ́ rí bàbá sọ pé kò sí nǹkan kan láàrin ara wa o kò sí nǹkan láàrin àwa méjèèjì kò sí nǹkan láàrin àwa méjèèjì àmọ́ o ò jẹ́ kí olólùfẹ́ tó ń fẹ́ o ò jẹ́ kó mọ̀ o ò jẹ́ kí ẹni tó ń fẹ́ ń sìn kó mọ̀ wípé lágbájá má pè mí lánàá olólùfẹ́ á béèrè pé kí ló pè ẹ́ fún wàá jẹ́ àwọn míì kan tiẹ̀ wà tó jẹ́ pé wọn ò ní jẹ́ kí ẹni tó ti fẹ́ rí wọn ò ní jẹ́ kó mọ̀ pé wọ́n wà nínú ìbáṣepọ̀ tuntun wọ́n á máa hide ẹ̀ wọ́n á máa fi pamọ́ wọ́n máa sọ pé èmi ò sí nínú ìbáṣepọ̀ torí pé wọ́n believe pé ìfẹ́ táwọn méjèèjì ní sí ara wọn nígbà kan rí ó tún sì lè padà ìfẹ́ táwọn méjèèjì ní sí ara wọn ó sì lè gbèrú sí nítorí pé wọ́n á ní pé akọ̀pínyà náà ni akànṣe kinní kan náà ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ń fa ìpalára nínú ìbáṣepọ̀ tuntun kí tiẹ̀ lẹ́yìn méjèèjì ń bára yín dọ̀wẹ́kẹ̀ fún kí lẹ́yìn méjèèjì ń bá mi ní pé kẹ́ má bára yín sọ̀rọ̀ o àmọ́ ẹ̀ ń bára yín dọ̀wẹ́kẹ̀ ẹ̀ ń sọ mo dẹ̀ mí sí ẹ o àbórí nígbà tí mi àti ẹ̀ta ṣì jọ ń fẹ́ra wa nǹkan báyìí ló nífẹ̀ẹ́ sí nǹkan báyìí ló nífẹ̀ẹ́ sí nǹkan báyìí ló máa ṣe nǹkan báyìí wàá máa fi irú nǹkan bẹ́ẹ̀ wàá máa fi wùwà fún olólùfẹ́ tó fẹ́ sí tẹ́jọ́ ń fẹ́ra yín sí wàá máa ṣe comparison wàá máa fi ìwà ara wọn méjèèjì wàá máa fi wéra wọn nítorí wípé ẹni tó ti fẹ́ rí ìfẹ́ rẹ̀ ó sì wà ní ọkàn ẹ̀ o ò lámójú kúrò o ò sọ fún olólùfẹ́ pé lágbájá tàmẹ̀dò má pè mí ó ní pé kí n wá rí òun níbì kan báyìí ṣé ìwọ àti olólùfẹ́ rẹ tó ń fẹ́ nísìn ṣé ẹ̀yin méjèèjì lè jọ lọ rí tàmẹ̀dò tó ní pé kó wá rí òun kí ló ń fi pamọ́ tí n bá ṣe pé ìwọ gan pàápàá jùlọ àǹtí tó ń wò mí nílé ẹ̀yin gan ẹni lọ́wọ́ ẹ má máa fi nǹkan pamọ́ fúnra yín ẹ má máa fi bò fúnra yín ẹ nà tán ẹ má fàyè sílẹ̀ fún àbí ó ń ṣe báyìí àbí kò ṣe báyìí ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ lákòótán ẹ wà open sí olólùfẹ́ yín ṣé ẹ̀yin sì fẹ́ máa bá olólùfẹ́ tẹ́tí fẹ́ rí ẹ sì fẹ́ máa bá sọ̀rọ̀ kò sí wàhálà nítorí ojú tó ti mọ ní rí kò lè lóhùn mọ́ ni mọ́ kò sí problem àmọ́ ẹ jẹ́ kí olólùfẹ́ yín mọ gbogbo ìgbésẹ̀ èyí tí ẹ̀ ń gbé ẹ avoid the unnecessary conversation ẹ avoid kíní kan kí ló wá jẹ lánàá kí ló wá ṣe lánàá báwo lọkọ ẹ ṣe ń treat ẹ báwo ni tàmẹ̀dò ṣe ń treat ẹ má fààyè yẹn sílẹ̀ ẹ jẹ́ ká sá fún àwọn ọ̀rọ̀ kògbákùgbé ẹ má jẹ́ kán bá wa nídìí ẹ jẹ́ ká wà honest bọ́rọ̀ bá ṣe jẹ́ òun ni ká ṣe sọ tẹ́ bá ní ẹ fẹ́ bá ẹni yìí dọ́rẹ̀ẹ́ mọ́ ẹ dúró lórí ẹ fẹ́ bá dọ́rẹ̀ẹ́ mọ́ kò sí wàhálà ẹ wá ní pé èmi ò lè sá fún o afẹ́rarí kò túmọ̀ sí pé ká má bára wa sọ̀rọ̀ kò sí wàhálà àmọ́ ẹ fi ààlà sí
ẹ fi ààlà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí, ẹ má jẹ́ kó ní ìpalára nínú ìbáṣepọ̀ tuntun eléyìí tí ẹ wà. Mo lérò wípé ẹ jẹ gbádùn, ẹ kọ́ ẹ̀kọ́ kan sí méjì ní gbogbo nǹkan tí a ti ń bára wa yànnàná látẹ̀ǹkan. Tí ẹ̀yin bá wá ní àfikún àbí àyọkúrò, ẹ̀yin ẹ kàn sí wa lórí YouTube @Orisun TV lórí YouTube, àbí ẹ̀yin ní àwọn ẹ̀yin fẹ́ wo gbogbo àwọn ètò wa eléyìí tí a ti fi hàn tẹ́lẹ̀, ẹ̀yin ẹ lọ sórí YouTube wa @Orisun TV, àbí ẹ̀yin ní ìpolówó ọjà kan tí ẹ fẹ́ ká ráyé gbọ́, àbí ẹ ní ayẹyẹ bí òkú àgbà, ìṣílé, ìkómọ, ìgbéyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ kàn sí wa lórí nọ́mbà eléyìí tó lọ ní ìsàlẹ̀ amóhùnmáwòrán yín, tàbí kí ẹ tẹ̀lé wa lórí gbogbo social platforms wa @Orisun TV lórí Instagram, @Orisun TV lórí Facebook, @Orisun TV lórí Twitter ìyẹn X, @Orisun TV lórí TikTok. Tàbí ẹ̀yin tí ẹ fẹ́ tẹ̀lé mi, ẹ wò pé ẹ nífẹ̀ẹ́ sí ọmọbìnrin yìí, ẹ nífẹ̀ẹ́ sí obìnrin òrèǹtẹ̀ yìí, ẹ nífẹ̀ẹ́ sí bébì yìí, @Bọ́lákalẹ́ lórí Instagram. Bọ́lákalẹ́ yìí ó lámì lórí, ẹ máa rí mi, ẹ follow mi, èmi náà máa follow yín padà. Tàbí lórí Facebook @Bọ́lákalẹ́ Akínbọ́lá lórí Facebook. Ẹ tẹ̀lé mi, ẹ send message sí mi, ẹ kí mi, ẹ fi gbogbo àwọn ìkíni yín ẹ fi ránṣẹ́ sí mi náà. Ẹ lè fi ránṣẹ́ sí mi lórí Facebook mi, màá kà síta. Títí di ọjọ́ mi, ọjọ́ rẹ, tá ò tún máa mú ètò AkiiYin ó wá sí ojú ìwòran yín. Ẹ ṣe kí ni? Ẹ máa jẹ̀gbádùn ara yín. Títí di ọjọ́ mìíràn, ó dàbọ̀.